mi lórí ìkọlù ìjínigbé ìṣekúpani tàwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó ohun tó yẹ kẹ́mi mi ò bọ́ sí o. Èmi yìí kan náà ni wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nílùú mi. Èmi yìí kan náà ni wọ́n ń gbé ìròyìn kiri pé wọ́n ti fi síkùn òfin gbé pé mo lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọba Tajudeen Abioye ẹlẹ́sìn ẹ̀lẹ̀ ti ẹ̀sìn ẹ̀lẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àtíkù Abubakar fèsì padà sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó ní tó bá jẹ́ ti sáà kẹta tóun ò fọwọ́ sí níbi nínú òun ò ní ìdáríjì tóun ò tọrọ nítorí pé òun dúró lórí òdodo ni. Kòwé kànké kòwé ọ̀hún ò sì há nílùú Ìbàdàn lónìí pẹ̀lú bí wọ́n ṣe kéde pé àgbà oyè Lékan Àlàbí Abẹ́sẹ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn jáde láyé. Alága àjọ tó ń ṣètò ìdìbò INEC ti ké sí àwọn òṣìṣẹ́ elétò ìdìbò àti àwọn aráàlú láti gba àwọn àgbàlagbà láàyè lákòókò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Èmi ò lówó tí màá fún àwọn èèyàn láti dìbò fún mi ṣùgbọ́n mo ní ọpọlọ tó ju ti gbogbo àwọn olùdíje yòókù lọ tí yóò yí ìpínlẹ̀ Ọ̀ṣun padà sí rere. Ọlájídé Ẹ̀sán olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ AAC ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí ọ̀daràn 24. Wọ́n dóòlà ẹnìkan wọ́n sì tún gba ìbọn àti àwọn ohun ìjà míì nínú oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde Yakubu Jang ọmọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Plateau Jonah Jang gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àgbà pàtàkì ní ọ́fíìsì ààrẹ. Àwọn afurasí ológun olóró béèrè láti ya àwòrán pẹ̀lú alukoro iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà tí wọ́n mú wọn pẹ̀lú oògùn olóró cocaine àti ìbọn 2. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ohun tó dé bá mi lórí ìkọlù ìjínigbé ìṣekúpani tàwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó ohun tó yẹ kẹ́mi mi ò bọ́ sí o. Èmi kan yìí ni wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nílùú mi. Èmi yìí kan náà ni wọ́n ń gbé ìròyìn rẹ̀ kiri pé wọ́n ti fi síkùn òfin gbé pé mo lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọba Tajudeen Abioye ẹlẹ́sìn ẹ̀lẹ̀ ti ẹ̀sìn ẹ̀lẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn dídóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́, Ọba Tajudeen Abioye ẹlẹ́sìn ẹ̀lẹ̀ ti ẹ̀sìn ẹ̀lẹ̀ ti jáde sọ̀rọ̀ sọ àwọn àdójúkọ rẹ̀ lásìkò ìkọlù ọ̀hún. Ọba Tajudeen ẹlẹ́sìn ẹ̀lẹ̀ lásìkò tó ń dá àwọn ọ̀kan òjọ̀kan àwọn ìbéèrè tó ní ṣe nípa ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani tó wáyé nílùú Ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ àti Yawọta níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Nínú fọ́nrán fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún lórí ètò ohun ojúrí ní ìkànnì móhùnmáwòrán ìkànnì Drive TV, Ọba Tajudeen Abioye jẹ́ kí ó di mímọ̀ pé ṣáájú ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti kọ́ jíyàn kan gbé ní Ahoro Dàda tí wọ́n san ransom. Bẹ́ẹ̀ ni wọ́n jí èèyàn míì gbé ní ìlú kan tí wọ́n san ransom. Ó ní àwọn ò mọ̀ pé tàwọn náà ń bọ̀ wá bá wọn. Ó ní inú ìpàdé kan làwọn wà nílùú lọ́jọ́ táwọn ajínigbé náà dé. Orí adé náà ní ìró ìbọn tààtààtà làwọn ń gbọ́ tí oníkálukú àwọn sì bẹ̀rẹ̀ sí rálẹ̀ mọ́ pé ìrú èwo lèyí. Lẹ́yìn tí gbogbo ẹ̀ rọlẹ̀ làwọn bóde tí wọ́n ń sọ fún àwọn pé wọ́n ti kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lọ wọ́n sì tún ti ṣekú pa olùkọ́ àti aráàlú kan. Ó ní láti ìgbà náà làwọn ti kó sínú wàhálà ọ̀hún. Ó ní ó lágbára débi pé kò sí ohun tí àwọn ò fẹ́ ṣe tán. Àwọn bẹ Ọlọ́run nílànà mùsùlùmí, àwọn bẹ̀ nílànà kìrìsìtẹ́nì, bákan náà nílànà ìbílẹ̀. Ó ní kódà àwọn lo olúgbòhùn níbi tí ó lè dé. Ẹlẹ́sìn ẹ̀lẹ̀ ni nígbà tí ó tó àkókò kan làwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri pé wọ́n ti fi ìgbóró òfin gbé òun pé òun mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní wọ́n bá òbítíbitì owó nílé òun tí kò sì rí bẹ́ẹ̀. Ó ní onírúurú ọ̀rọ̀ ní àwọn èèyàn ń sọ tí ó mú kí gbogbo èrò tójú sú òun. Ẹlẹ́sìn ẹ̀lẹ̀ ni lásìkò àbẹ̀wò gómìnà Mákindé ó fi àwọn lọ́kàn balẹ̀ pé láìpẹ́ yìí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà ó jẹ́ dídóòlà. Ó ní ọjọ́ kejì tí gómìnà Mákindé wá ṣe àbẹ̀wò ní àwọn aṣojú láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ náà tí olùbádámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu àti olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ Gbajabiamila kó àwọn èèyàn rẹ̀ sòdí wá ṣe àbẹ̀wò náà. Ẹlẹ́sìn ẹ̀lẹ̀ ni lọ́jọ́ náà tí wọ́n wá òun sunkún rawọ́ ẹ̀bẹ̀ sí wọn láti bá wọn lo gbogbo agbára wọn lórí ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà. Ó ní àwọn náà sì ṣèlérí rẹ̀ bẹ́ẹ̀ pé àwọn yóò sa ipá àwọn. Lẹ́yìn ọ̀pọ̀ ìrètí ni Ọlọ́run ṣe iṣẹ́ ìdóòlà náà nípasẹ̀ ríran àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ pẹ̀lú àjọṣepọ̀ tó lóòrìn láàrin ara wọn. Ọba Tajudeen ẹlẹ́sìn ẹ̀lẹ̀ ní ọjọ́ tí wọ́n mú ìròyìn pé wọ́n ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà wá òun ò tètè gbàgbọ́ látàrí pé ọ̀pọ̀ òfégè
gégé ìròyìn ni wọ́n ti ń gbé kiri lórí ayélujára àmọ́ nígbẹ̀yìn tí òun padà mọ̀ pé lóòótọ́ ni ìròyìn náà inú òun dùn dé ọkàn oorun ọjọ́ náà àbí eré ni àbí àlá ni lòun wo ọ̀rọ̀ náà àmọ́ ó padà já sí òótọ́ ó wáá fìdí ẹ̀ múlẹ̀ pé ó kéré tán èèyàn 10 ló bá ìṣẹ̀lẹ̀ ìkọlù náà lọ gẹ́gẹ́ bí ó ti sọ wọ́n pa olùkọ́ kan sí iléèwé náà wọ́n sì pa aráàlú kan lákòókò ìkọlù náà lẹ́yìn rẹ̀ wọ́n pa aṣọ́gbó kan tí òun náà bá wọn lọ láti tọpa àwọn ajínigbé agbébọn náà nínú igbó bákan náà olùkọ́ 2 sínú igbó tí wọ́n sì pa ikọ̀ fìjìláńtẹ́ 2 ọmọ ogun sọ́jà kan pẹ̀lú ikọ̀ agbófinró ọlọ́pàá pẹ̀lú ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn kan tó fọ́ lójú ọba Tajudeen ẹlẹ́sìn ẹ̀lẹ́ ní ìrìn àjò náà lágbára púpọ̀ àmọ́ nígbẹ̀yìn ọpẹ́ ló já sí ìṣẹ̀lẹ̀ burúkú ni lóòótọ́ àmọ́ ó polongo ìlú àhòrò ẹ̀sìn ẹ̀lẹ́ ó ní ìgbà tí ó tó àkókò kan ikọ̀ ọmọ ogun sọ́jà béèrè lọ́wọ́ òun pé ta ni àwọn ní lókè tí ó jẹ́ kí iṣẹ́ ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà lágbára tó bẹ́ẹ̀ tí òun sì ń fèsì dáhùn pé àwọn ò léèyàn kankan lókè ju Ọlọ́run ọba lọ Ọlọ́run náà sì ló bá àwọn ṣe. Àtíkù Abubakar fèsì padà sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní tó bá jẹ́ ti sáà kẹta tóun ò fọwọ́ sí ni ní bí nínú òun ò ní ìdáríjì tóun ò tọrọ nítorí pé òun dúró lórí òdodo ni. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ Àtíkù Abubakar tí fèsì padà sí àwọn ọ̀rọ̀ tí ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ nípa rẹ̀ láìpẹ́ yìí Àtíkù sọ pé òun dúró ti Ọbásanjọ́ nígbà tó wà nínú ẹ̀wọ̀n àti lẹ́yìn tí wọ́n tú sílẹ̀ ó tẹnumọ́ pé ìtàn náà ò lè yí padà ẹ ó rántí pé Ọbásanjọ́ sọ ní ọjọ́ Ẹtì pé yíyan Àtíkù gẹ́gẹ́ bí akẹgbẹ́ rẹ̀ nínú ìdìbò ààrẹ ọdún 1999 ní àṣìṣe tó tóbi jùlọ tí òun ṣe ní gbogbo àkókò ìrìn àjò òṣèlú rẹ̀ Ọbásanjọ́ sọ èyí ní ìlú Èkó lákòókò ìjíròrò kan pẹ̀lú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Charles Oputa tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Charlie Boy níbi àgbéjáde ìwé ìrántí rẹ̀ àti ìdásílẹ̀ iléeṣẹ́ ìrànlọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nínú àkọsílẹ̀ kan tí olùrànlọ́wọ́ àgbà rẹ̀ lórí ìbánisọ̀rọ̀ Frank Swaibu fi síta ní ọjọ́ Àbámẹ́ta Àtíkù ṣàpèjúwe ọ̀rọ̀ tuntun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ìgbìyànjú mìíràn tí kò ní àṣeyọrí láti yí ìtàn padà ó tún dáàbò bo ìpinnu rẹ̀ láti tako ètò ìṣàkóso ìgbà kẹta ní àkókò ìjọba Ọbásanjọ́ ó sọ pé òun ò ní ìbànújẹ́ kankan pé ó yàn láti dúró ti òfin orílẹ̀-èdè àti ìṣàkóso ìjọba àwa-ara-wa dípò ìfẹ́ ara ẹni Àtíkù sọ pé mo ní ìgboyà pé mo tako ètò ìgbà kẹta mo tún ní ìgboyà pé mo dúró ti òfin orílẹ̀-èdè Nàìjíríà mi ò ní ìbéèrè àforíjì kankan fún dídènà gbogbo ìgbìyànjú láti bà ìṣàkóso ìjọba àwa-ara-wa jẹ́ nítorí ìfẹ́ ara ẹni tí ó bá jẹ́ pé nítorí pé mi ò faramọ́ sáà kẹta tí kò bófin mu ló ń fa ìbínú Ọbásanjọ́ mo ka ìbínú yẹn sí ọ̀la kò sí ẹnì kankan láìka ipò tàbí ohun tó ti ṣe sí tó tóbi ju orílẹ̀-èdè Nàìjíríà lọ òfin orílẹ̀-èdè Nàìjíríà ló ga jù mo sì gbé Nàìjíríà ga ju ìfẹ́ ara ẹni lọ gẹ́gẹ́ bí Àtíkù ṣe sọ ìjà lòdì sí ètò ìgbà kẹta náà kì í ṣe ìjà láàrin ènìyàn méjì bí kò ṣe ìgbìyànjú láti dáàbò bo ìṣàkóso ìjọba àwa-ara-wa fún àwọn ìran tó ń bọ̀ ó fi kún pé àwọn ọmọ Nàìjíríà ló ṣẹ́gun nínú ìjà náà ìṣàkóso àwa-ara-wa ló ṣẹ́gun ìtàn ti sọ ìdájọ́ rẹ̀ tẹ́lẹ̀ Àtíkù tún dáhùn sí bí Ọbásanjọ́ ṣe ṣàlàyé ipa rẹ̀ nínú ìjọba tí wọ́n ṣe papọ̀ ó sọ pé ìtàn fi hàn pé òun ní ipa pàtàkì nínú ìpadàbọ̀ Ọbásanjọ́ sínú òṣèlú ó ní ìtàn fi hàn pé nígbà tí Ọbásanjọ́ wà nínú ẹ̀wọ̀n mo dúró ṣinṣin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo ṣe àtìlẹ́yìn fún ẹbí rẹ̀ mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn olólùfẹ́ orílẹ̀-èdè mi láti mú kí wọ́n tú sílẹ̀ mi ò sì yí padà nínú ìgbàgbọ́ mi pé ó yẹ kí ó gba òmìnira rẹ̀ ó tún sọ pé nígbà tí wọ́n tú sílẹ̀ kò ní nǹkan púpọ̀ mọ́ mo gbà á mo pèsè aṣọ fún un mo rí i dájú pé wọ́n tọ́jú rẹ̀ dáadáa mo sì ṣe gbogbo ohun tó yẹ láti ràn lọ́wọ́ kí ó tún lè dúró lórí ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn náà mo kó àwọn ètò òṣèlú jọ mo dá àjọṣepọ̀ sílẹ̀ mo sì rú ọ̀pọ̀lọpọ̀ ẹbọ àdàrú àti ti òṣèlú tó yọrí sí bí ó ṣe di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Àtíkù sọ pé òun ò kábàámọ̀ pé òun ran Ọbásanjọ́ lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé àjọṣe wọn kò rí bíi ti tẹ́lẹ̀ mọ́ ó ní ṣé mo kábàámọ̀ pé mo ran Ọbásanjọ́ lọ́wọ́ rárá nígbà tí Ọlọ́run bá fún ọ ní àǹfààní láti gbé ẹlòmíràn dìde ó yẹ kí o ṣe láì retí èrè kankan ṣíṣe rere jẹ́ ọ̀rọ̀ ẹ̀rí ọkàn kì í ṣe ìṣòwò síbẹ̀ ó sọ pé ìmoore kò yẹ kí ó di yíyí ìtàn padà Àtíkù tún tọ́ka sí ọ̀rọ̀ tí olùdarí gbogbogbò àjọ World Trade Organization WTO dókítà Ngozi Okonjo-Iweala sọ láìpẹ́ níbi tí ó ti gbóríyìn fún ẹgbẹ́ tó ń darí ètò ọrọ̀ ajé nígbà tí Àtíkù jẹ́ igbákejì ààrẹ ó ní bóyá àkókò tí ọ̀rọ̀ náà wáyé jẹ́ àìmọ̀kan tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ Nàìjíríà ló máa dájọ́ ṣùgbọ́n tí kò sí àríyànjiyàn
jiyàn nínú rẹ̀ ni pé nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè tó ṣiṣẹ́ ní ipò gíga sì ń jẹ́wọ́ ipa tí mo kó nínú ọ̀kan lára àwọn àkókò tó dára jùlọ fún ètò ọrọ̀ ajé Nàìjíríà, Ọbásanjọ́ dàbí ẹni pé ó fẹ́ dín ipa náà kù. Ó tún sọ pé òun ní ìbànújẹ́ pé ní àsìkò tí Nàìjíríà ń kojú ìṣòro ọrọ̀ ajé, àìsí ààbò àti àìríṣẹ́ṣe ni Ọbásanjọ́ ń tún àwọn ìyapa òṣèlú àtijọ́ ṣe dípò kí ó wá ojútùú sí ìṣòro. Ó ní ìdìbò ọdún 2027 yẹ kí ó dojúkọ bí a ṣe lè tún Nàìjíríà kọ́, mú ààbò padà bọ̀ sípò, mú kí ọrọ̀ ajé rẹ́sẹ̀ wálẹ̀, kí a sì fún àwọn ìran tó ń bọ̀ ní ìrètí, kì í ṣe láti tún àwọn ẹgbẹ́ òṣèlú àtijọ́ ṣe. Àtíkù sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun ti farabalẹ̀ fún ìgbà pípẹ́ nítorí ọ̀wọ̀ tóun ní fún Ọbásanjọ́ àti ipò ààrẹ tó ti wà rí, ṣùgbọ́n òun kò ní dákẹ́ nígbà tí wọ́n bá ń sọ ohun tí kò bá ìtàn gidi mu. Olóyè Ọbásanjọ́ ní ẹ̀tọ́ láti ní èrò tirẹ̀, ó sì ní ẹ̀tọ́ láti ní ìmọ̀lára tirẹ̀, ṣùgbọ́n kò ní ẹ̀tọ́ láti ṣẹ̀dá òtítọ́ tuntun fún ara rẹ̀. Àtíkù sọ pé gbogbo àkíyèsí òun sì dojúkọ ọjọ́ iwájú Nàìjíríà. Ó ní mo ti yan ọ̀nà iṣẹ́ ìránṣẹ́ dípò ìbínú, ìran ọjọ́ iwájú dípò ìgbẹ̀san àti ìmúpadàbọ̀sípò orílẹ̀-èdè dípò ẹ̀sùn ara ẹni. Ìtàn máa ń dúró ṣinṣin, a kò lè yí padà nítorí ìbínú tàbí kápá rẹ̀ pẹ̀lú irọ́ tí à ń tún sọ. Ìtàn yóò sọ ìdájọ́ rẹ̀, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ Nàìjíríà. Kòwé ìkànké kòwé ọ̀hún ó sì há nílùú Ìbàdàn lónìí pẹ̀lú bí wọ́n ṣe kéde pé àgbà oyè Lékan Àlàbí abẹsẹ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn jáde láyé. Àgbà oyè ilẹ̀ Ìbàdàn tó tún jẹ́ àgbà nínú iṣẹ́ ìròyìn Olóyè Lékan Àlàbí ti jáde láyé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn fún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà Adéọlá Olóko fi síta lówùúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2026 yìí ni Olóyè Àlàbí papòdà. Olóògbé Àlàbí ní abẹsẹ̀ Olúbàdàn nígbà ayé rẹ̀. Ẹni ọdún 75 years ni nígbà tó jáde láyé. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ọ̀la ọjọ́ àìkú ni wọn yóò sìnkú Olóògbé Lékan Àlàbí nílànà ẹ̀sìn Islam. Ọjọ́ 27 oṣù kẹwàá ọdún 1950 ni wọ́n bí Olóògbé Olóyè Lékan Àlàbí, ọmọ ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ni. Ó lọ sí ilé ẹ̀kọ́ Seventh Day Adventist Primary School Òkè Fọ́kọ̀ Ìbàdàn àti African Church Grammar School Àpáta Gàǹgà Ìbàdàn. Olóògbé ṣiṣẹ́ tíṣà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. John's Anglican Primary School Ìbàdàn. Ní 1973 wọ́n gbà á sí iléeṣẹ́ ìwé ìròyìn Sketch gẹ́gẹ́ bí akọ̀ròyìn. Ó lọ sí ilé ẹ̀kọ́ College of Journalism Fleet Street London tó gbajúmọ̀ púpọ̀ ní 1976, ó sì yege níbẹ̀ ní 1978. Lékan Àlàbí fiṣẹ́ sílẹ̀ ní Sketch, ó darapọ̀ mọ́ iléeṣẹ́ tẹlifíṣàn àpapọ̀ NTA Ìbàdàn. Ọdún 1983 ló ṣiṣẹ́ bí akọ̀wé ìròyìn fún Olóògbé Bọ́lá Ìgè tó jẹ́ gómìnà Ọ̀yọ́ nígbà náà. Ó di ipò náà mú láti ọdún 1983 di 1989. Bákan náà ló ṣiṣẹ́ fún Major General Ọládayọ̀ Pópóọlá, Ọ̀gágun Adétúnjì Olúrìn àti Ọ̀gágun Sàṣà Ènìyàn Ọ̀rẹ́sànyà. Olóyè Àlàbí ni alága ẹgbẹ́ Adógòkè Adélabú Pẹ̀nkẹlẹ̀mẹ́sì àti di Yusuf Ọlátúnjì Bàbálẹ́gbàá, ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ olùfọkànsán ẹgbẹ́ Adékúnlé Fájuyì Foundation, D.O. Fágúnwà Foundation, Dúróládépọ̀ Foundation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. Olóyè Ìbàdàn tó ń retí àtidépò Olúbàdàn lọ́jọ́ kan ni Olóògbé Lékan Àlàbí kí ọlọ́jọ́ tó dé sípò abẹsẹ̀ Olúbàdàn tó wà, kí Elédùà tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Èmi ò lówó tí màá fún àwọn èèyàn láti dìbò fún mi, ṣùgbọ́n mo ní ọpọlọ tó ju ti gbogbo àwọn olùdíje yòókù lọ tí yóò yí ìpínlẹ̀ Ọ̀ṣun padà sí rere. Ọlájídé Ẹ̀sán, olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ òṣèlú AAC ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bí a ti ṣe làwí, ẹnìkan kì í yan àna rẹ̀ lódì ní olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC. Ọlájídé Ẹ̀sán fi ọ̀rọ̀ rẹ̀ ṣe nígbà tó kéde pé òun kò ní kọ́bọ̀ tóun yóò fún aráàlú kí wọ́n lè dìbò fóun, bí kò ṣe pé ìgbàgbọ́ wọn nínú ohun tí òun lè ṣe fún Ọ̀ṣun ló ṣe kókó. Olùdíje yìí sọ pé iṣẹ́ ìlú ni Ọlọ́run gbélé òun lọ́wọ́, òun fẹ́ sin ìpínlẹ̀ Ọ̀ṣun ni, kò bá owó dé. Ọlájídé sọ̀rọ̀ yìí lálẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ 21 oṣù keje ọdún 2026 níbi ìtàkùrọ̀sọ tí iléeṣẹ́ BBC News Yorùbá gbé kalẹ̀ fáwọn tó fẹ́ di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìbò tó kù sí dẹ̀dẹ̀ náà. Ọmọ ẹgbẹ́ òṣèlú AAC tí Ọmọyẹlé Sowore ń dupò ààrẹ Nàìjíríà lábẹ́rẹ̀ náà sọ pé ó di ọjọ́ tí aráàlú bá mọ̀ pé wọ́n ń jẹun ọmọ nínú oyún ni pẹ̀lú owó tí wọ́n ń gbà lọ́wọ́ olóṣèlú kó tó yé wọn pé ohun tó yẹ kí wọ́n jẹ̀gbádùn
ni wọ́n ń jí jẹ. Èmi ò ní owó tí mo máa fún aráàlú láti dìbò fún mi o. Bí ẹ bá rí ẹlòmíì tí ẹ rò pé ó tún kójú òṣùwọ̀n jù mí lọ tó fẹ́ sìnlú jù mí lọ, ẹ lọ dìbò fún un. Ṣáájú ní Ẹ̀san ti sọ pé òun kì í ṣe olóṣèlú ní tòun. Ó ní àwọn olóṣèlú tó ń léwájú Nàìjíríà kò sin aráàlú bí kò ṣe pé aráàlú gan ló ń sìn wọ́n. Gẹ́gẹ́ bí Ọlájídé ti wí, a gbé ẹgbẹ́ AAC kalẹ̀ nítorí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kudiẹ ló wà nínú ìjọba ṣíṣe. Ìjọba ṣíṣe lórílẹ̀‐èdè yìí ti dàbí bámúbámú ńlá yó. Àwa ò mọ̀ pé bí ń pa ọmọ ẹnì kọ̀ọ̀kan. Òṣèlú ká tẹ orí aráàlú bà, ká yan aráàlú jẹ ló wà lórílẹ̀‐èdè yìí. Ká fìyà jẹ aráàlú tó fi jẹ́ pé tó bá ti di àsìkò ìbò tí a bá ti fún wọn ní 5,000 sí 10 kí wọ́n lè máa tẹ́wọ́ gbà á. Àwa sì wò ó pé kò gbọdọ̀ máa rí bẹ́ẹ̀ lọ kí orílẹ̀-èdè yìí lè ní ọjọ́ ọ̀la. Láti gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀, Ọlájídé ṣe àkàwé èso kan tí ìjọba rẹ̀ pè ní Vision 2020 nígbà kan, èyí tó jẹ́ àfojúsùn fún ọdún náà tí kò sì padà wá sí ìmúṣẹ. Bí a bá fẹ́ kí nǹkan yàtọ̀ nílànà òṣèlú tí kì í ṣe pé àdúrà nìkan ni ọmọ Nàìjíríà yóò sá máa gbà pé kí nǹkan yí padà. Olùdíje yìí sọ pé àfi káwọn èèyàn Ọ̀ṣun tí ìdìbò kàn lọ́tẹ̀ yìí dìbò lọ́nà ọ̀tọ̀ fún òun tí Olódùmarè pè fún iṣẹ́ ìlú. Ìkòkò ọbẹ̀ ni aráàlú jẹ́ fún olóṣèlú, kò gbọdọ̀ fọ́. Olóṣèlú kò gbàdúrà kí aráàlú gbọ́n mọ́ wọn lọ́wọ́. Ìdí nìyẹn tí mo fi fẹ́ ṣe tèmi lọ́nà ọ̀tọ̀. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀, Ọlájídé Ẹ̀san sọ pé ohun tí òun mú ní pàtàkì ni gbígba ìjọba fún aráàlú nígbà tí aráàlú bá ti lè sọ ohun tí wọ́n ń fẹ́. Ó ní ètò kan tóun pè ní Ọ̀ṣun Residence Database yóò jẹ́ kóun mọ iye àgbà àti ọmọdé tó wà lọ́ṣun àti ohun tí wọ́n ń fẹ́ tí kò fi ní fìsíbì kan ju bì kan lọ. Bákan náà ló ní òun tún ní ètò míì tí yóò rí sí ìṣúná. Ó pè ní Financial Dashboard. Èyí yóò jẹ́ káwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun mọ iye tó ń wọ àpò ìjọba, yóò jẹ́ kí wọ́n mọ iye tí ìjọba ń ná lọ́wọ́ àti iye tó kù lápò ìjọba, tó jẹ́ pé tí náírà kan bá bọ́ sọnù wọn yóò lè béèrè pé gómìnà náírà kan wàdà. Ó ní àwọn ìjọba kan ti jẹ gbèsè sílẹ̀ lọ́ṣun dé àwọn ọmọ ìpínlẹ̀ yìí, aráàlú kọ̀ọ̀kan sì ti jẹ gbèsè mílíọ̀nù kan náírà. Ó sì yẹ kí aráàlú máa béèrè bí wọ́n ṣe ń náwó wọn. Bákan náà ló ní òun tún ní ètò tí yóò rí sí ẹ̀tọ́ aráàlú níbi tí wọn yóò ti máa gbọ́ ìfisùn àwọn èèyàn Ọ̀ṣun tí wọn yóò sì máa dájọ́ àre fún aláre, dá ti ẹ̀bi fún ẹni tó bá jẹ̀bi. Lórí ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè yìí, Ẹ̀san sọ pé bóun bá di gómìnà Ọ̀ṣun, òun ti ní ètò tí yóò jẹ́ káwọn ọlọ́pàá máa mọ ibi tí àwọn tí wọ́n bá jí gbé bá wà. Ó ní ọlọ́pàá kò ní máa jókòó sí ọ́fíìsì wá ẹni tí wọ́n jí gbé mọ́, bí kò ṣe pé ìjọba òun yóò ra ọkọ̀ tí wọ́n yóò máa fi wọ́de láti mọ ibi táwọn ajínigbé bá wà pẹ̀lú ẹni tí wọ́n jí gbé. Bákan náà ló sọ̀rọ̀ nípa rògbòdìyàn ẹgbẹ́ awakọ̀ èrò lọ́ṣun NURTW, èyí tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nígbà tí ìbò kù sí dẹ̀dẹ̀ yìí. Olùdíje nínú ẹgbẹ́ AAC yìí sọ pé àwọn awakọ̀ èrò tó ń wá ọ̀nà láti ní àǹfààní sí gbígbé àwọn ìwé ìdìbò àti àwọn nǹkan ẹlẹ́gẹ́ míì lásìkò ìdìbò ló wà nídìí rògbòdìyàn tó ń wáyé náà. Ó fi kún pé àwọn èèyàn táwọn olóṣèlú ti wọlé sí lára tí wọ́n ń rí lò ló wà nídìí nǹkan wọ̀nyí. Nígbà tó ń dáhùn ìbéèrè lórí níní bàbá ìsàlẹ̀ tó ń tukọ̀ ẹgbẹ́ kọ̀ọ̀kan lábẹ́nu, Ọlájídé ṣàlàyé pé ẹgbẹ́ AAC nìkan ni kò ní bàbá ìsàlẹ̀ ní Nàìjíríà. Ó ní ìfarajìn ní ẹgbẹ́ AAC ní wọn kò tẹ̀lé ìlànà bàbá sọ pé tó wà nílẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ọlájídé fi kún pé ìdí nìyẹn tí òun fi ní lọ́kàn láti gba àwọn ọba àlàyé kúrò lábẹ́ àwọn olóṣèlú tí wọ́n ti máa ń sá kúbẹ́kúbẹ́ tí ọba fẹ́rẹ̀ máa lè fi àyà kanlẹ̀ fún olóṣèlú. Ó lóun yóò ṣètò kan tó pè ní Ọ̀ṣun Agro Trade Economy, èyí tó ní kò sí irú rẹ̀ lágbàáyé, tí yóò mú ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ètò okòwò tí wọn yóò máa ṣe tí ọrọ̀ ajé yóò sì máa gbòòrò. Gbogbo èyí ni Ẹ̀san sọ pé òun yóò ṣe pẹ̀lú àkóyawọ́ gidi. Ìlú Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bí Ọlájídé Ẹ̀san ní ọdún 1986. Ó kẹ́kọ̀ọ́ gboyè BSc nínú ìmọ̀ nípa Geography and Research Management nílé ẹ̀kọ́ gíga Uni Ọ̀ṣun. Bello Muideen Yekin ni ẹni tó yàn láti ṣe igbákejì nínú ìdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti ń kópa. Oníṣòwò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni Ọlájídé Ẹ̀san. Ìgbà gbogbo ló máa ń sọ pé òun kójú òṣùwọ̀n ju àwọn olùdíje yòókù lọ, owó nìkan ni òun kò ní lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí ọ̀daràn 24. Wọ́n dóòlà ẹnìkan, wọ́n sì tún gba ìbọn àti àwọn ohun ìjà míì nínú oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ náà.
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ pé àwọn òṣìṣẹ́ òun ti mú àwọn afurasí 24 nípasẹ̀ ọ̀pọ̀ iṣẹ́ àmì ìwádìí tí wọ́n ṣe káàkiri ìpínlẹ̀ náà. Wọ́n tún dóòlà èèyàn kan tí wọ́n jí gbé, wọ́n sì gba àwọn ìbọn, ọta ìbọn, àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ alùpùpù kan àti àwọn ohun ìní míì tí wọ́n fura sí pé wọ́n jí padà. Nínú àkọsílẹ̀ kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Olúṣèyí Babáṣèyí fi síta ní ọjọ́ àbámẹ́ta Sátidé, ó sọ pé àwọn iṣẹ́ náà wáyé lábẹ́ Operation Kòsáyè ní ọ̀pọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá láàrin ọjọ́ 23 sí ọjọ́ 29 oṣù keje. Gẹ́gẹ́ bí ọlọ́pàá sì sọ, àwọn ọlọ́pàá ní ẹ̀ka Ìpẹ́rù Division gba Sótọ̀nwá Olúwamáyọ̀wá ọmọ ọdún 29 lẹ́yìn tí wọ́n jí gbé ní ojú ọ̀nà Ògèrè Road ní agbègbè Orísunmibáre, Ìpẹ́rù Rẹ́mọ ní ọjọ́ 27 oṣù keje. Ọlọ́pàá ṣàlàyé pé àwọn gba ẹni náà là lẹ́yìn iṣẹ́ àpapọ̀ tí ọlọ́pàá Nàìjíríà So-Safe Corps àti Àmọ̀tẹ́kùn ṣe tí wọ́n sì fi ipá mú kí àwọn ajínigbé náà sá. Babáṣèyí sọ pé ipa tí àpapọ̀ àwọn ẹgbẹ́ náà fi lé wọn lórí ló mú kí àwọn ajínigbé sá, èyí tí ó yọrí sí bí a ṣe gba ẹni tí wọ́n jí gbé là láàrin wákàtí 22 lẹ́yìn tí wọ́n fi ẹjọ́ náà tó wa létí. Ó fi kún pé ẹni tí wọ́n gbàlà náà farapa díẹ̀, a sì ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú, nígbà tí ìwádìí láti mú àwọn afurasí tó sá náà sì ń tẹ̀síwájú. Nínú iṣẹ́ míì, Babáṣèyí sọ pé àwọn ọlọ́pàá ní Ìbògùn Division mú àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 17 nígbà tí wọ́n ń ṣèkọlù sí ibi tí wọ́n fura sí pé wọ́n ti ń ṣe ayẹyẹ ìforúkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ tuntun ní Ìbògùn Ṣómi ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ 21 oṣù keje. Ó sọ pé wọ́n gba ìbọn ìbílẹ̀ kan àti àáké kan lọ́wọ́ wọn, wọ́n sì fi wọ́n lé ẹ̀ka ìwádìí ọ̀daràn ìpínlẹ̀ SCID ní Eléwéran, Abẹ́òkúta lọ́wọ́ fún ìwádìí sí i. Ní agbègbè míì, àwọn ọlọ́pàá ní Ọbántòkò Division mú afurasí kan tí wọ́n mọ̀ sí Ibrahim Aliyu lórí ẹ̀sùn fífọ́ ilé àti ìbàjẹ́ ohun ìní ní Goshen Estate, Ọbántòkò. Àwọn ọlọ́pàá gba ẹ̀rọ amúlétutù ńlá kan àti ẹ̀rọ amúnáwá méjì tí wọ́n ti túká tí wọ́n fura sí pé wọ́n jí láti inú ilé náà. Ní Ọ̀fadà, àwọn ọlọ́pàá ní Owódé-Ẹ̀gbá Division mú afurasí kan Zaccheaus Joseph ọmọ ọdún 27 pẹ̀lú ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìdigunjalè. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, afurasí náà fi ọ̀bẹ halẹ̀ mọ́ obìnrin kan, ó sì mú lọ sínú igbó tó súnmọ́ agbègbè náà níbi tí wọ́n ti fi ipá bá a lò pọ̀. Wọ́n tún sọ pé ó gba iPhone 11, Samsung Galaxy A13 àti kọ̀ǹpútà alágbèéká HP lọ́wọ́ rẹ̀. Babáṣèyí sọ pé wọ́n mú un nígbà tó ń gbìyànjú láti ta ọ̀kan lára àwọn fóònù náà lẹ́yìn ìfitónilétí láti ọ̀dọ̀ àwọn ará àdúgbò. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún kéde pé àwọn gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan tí wọ́n jí ní agbègbè Òkè Ìtòkù Division padà. Àwọn ọlọ́pàá ní Ìbàrà Division rí ọkọ̀ náà ní ọjọ́ 27 oṣù keje, wọ́n sì pe ẹni tó ní àjùwọ̀n. Babáṣèyí ní àwọn ọlọ́pàá gba ìbọn double barrel méjì àti ọta ìbọn 10 padà lẹ́yìn tí wọ́n fèsì sí ìròyìn nípa ìkọlù àti níní ìbọn láì bófin mu. Babáṣèyí sọ pé afurasí náà, ẹni tí wọ́n pè ní Dọlápọ̀, sá kí àwọn ọlọ́pàá tó dé, ṣùgbọ́n ìsapá láti mú sí ń tẹ̀síwájú. Ní Ìtorí, àwọn ọlọ́pàá ní Ewékòró Division dá ìkọlù tí wọ́n fura sí pé wọ́n fẹ́ ṣe sí ọgbà ẹran màálù dúró, wọ́n sì mú afurasí méjì, Abubakar Bello àti Jacob Bamidele. Ó tún sọ pé wọ́n gba ọkọ̀ akérò Ford funfun kan tí wọ́n fura pé àwọn afurasí náà fi ń ṣe iṣẹ́ náà padà nígbà tí àwọn mìíràn sá lọ. Nínú ìṣẹ̀lẹ̀ mìíràn, àwọn ọlọ́pàá mú afurasí kan, Saibu He ọmọ ọdún 22 lórí ẹ̀sùn pípa Umar Musa lẹ́yìn àríyànjiyàn kan ní agbègbè Alimafo, Àsàn Ìjẹ̀bú. Babáṣèyí sọ pé a ti fi ẹjọ́ náà lé SCID lọ́wọ́ fún ìwádìí àti ìgbésẹ̀ òfin tó yẹ. Ní Owódé Division, àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn olùṣọ́ àdúgbò mú afurasí olè alùpùpù kan, Abubakar Umaru, wọ́n sì gba alùpùpù bàjáàjì tí wọ́n fura pé wọ́n jí pẹ̀lú kọ́kọ́rọ́ master key níta mọ́sálásí ńlá Ajílété Yewa padà. Ó sọ pé ìsapá láti mú ẹni tí wọ́n fura sí pé ó jẹ́ akẹgbẹ́ afurasí náà sì ń tẹ̀síwájú. Ní ọjọ́ 21 oṣù keje kan náà, àwọn ọlọ́pàá ní Àgbàdo Division gba ìbọn ìbílẹ̀ méjì àti ọta ìbọn kan padà lẹ́yìn tí ará àdúgbò kan fi ìròyìn ránṣẹ́ pé wọ́n kó wọn sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri kan. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn
Bọ̀dé Ọ̀jájúni gbóríyìn fún àwọn ọlọ́pàá tó kópa nínú àwọn iṣẹ́ náà. Ó tún fi dá àwọn ará ìpínlẹ̀ lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò máa tẹ̀síwájú nínú lílo ìmọ̀ àmì ìwádìí, sísọ agbègbè àti ìfèsì kíákíá láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Ó tún rọ àwọn olùgbé ìpínlẹ̀ láti máa bá àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣiṣẹ́ nípa fífi ìròyìn tó dájú ránṣẹ́ sí wọn lákòókò. Alága àjọ tó ń ṣètò ìdìbò INEC ti ké sí àwọn òṣìṣẹ́ elétò ìdìbò àti àwọn aráàlú láti gba àwọn àgbàlagbà láàyè lákòókò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Alága àjọ tó ń ṣètò ìdìbò INEC ọ̀jọ̀gbọ́n Joas Amupitan ti pàṣẹ fún àwọn òṣìṣẹ́ àjọ náà pé kí wọ́n fi àkíyèsí pàtàkì sí àwọn àgbàlagbà tó bá wá dìbò lákòókò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Ọ̀jọ̀gbọ́n Amupitan pàṣẹ ọ̀rọ̀ yìí ní ọjọ́ àbámẹ́ta Sátidé nígbà tó ń ṣàyẹ̀wò ìdánwò ìforúkọsílẹ̀ olùdìbò káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ara ìmúrasílẹ̀ fún ìdìbò náà. Alága INEC náà ṣàbẹ̀wò sí Polling Unit 1, Ward 1, Post Office, St. Peter's Primary School, Ìbòkun ní ìjọba ìbílẹ̀ Òbòkun níbi tí ó ti ṣàyẹ̀wò bí ẹ̀rọ Bimodal Voters Accreditation System BVAS ṣe ń ṣiṣẹ́ sí. Ó tún bá àwọn olùdìbò àti àwọn òṣìṣẹ́ ìdìbò sọ̀rọ̀. Lẹ́yìn náà, ó ṣàbẹ̀wò sí àwọn ilé ìdìbò ní Ọlọ́run ṣògo ní ìjọba ìbílẹ̀ Ẹ̀gbẹ́dọ̀rẹ́, Ìbòkun ní ìjọba ìbílẹ̀ Òbòkun àti Ògo-Olúwa ní ìjọba ìbílẹ̀ Òṣogbo láti ṣàyẹ̀wò bí àwọn ẹ̀rọ BVAS ṣe ń ṣiṣẹ́ lákòókò ìdánwò náà. Ní Polling Unit 4 ní Ọlọ́run ṣògo, àwọn olùdìbò kan sọ pé ẹ̀rọ BVAS dá iṣẹ́ dúró fún ìgbà díẹ̀ nítorí àìsíṣẹ́ tó ṣẹlẹ̀. Èyí fa ìdádúró kékeré kí àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ INEC tó tún ẹ̀rọ náà ṣe tí ó sì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ dáadáa. Lẹ́yìn tí wọ́n yanjú ìṣòro náà, ọ̀kan lára àwọn olùdìbò, Ayọ̀délé Samuel Abiodun, sọ pé ní ìbẹ̀rẹ̀ BVAS kò ṣiṣẹ́ dáadáa, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ INEC yanjú ìṣòro náà ní kíákíá. Ìforúkọsílẹ̀ sì ń tẹ̀síwájú láìsí ìdádúró míì. A dúpẹ́ lọ́wọ́ INEC fún bí wọ́n ṣe fèsì ní kíákíá. Ìdánwò náà tún fi hàn pé àwọn káàdì olùdìbò alálòpẹ́ àtijọ́ àti tuntun ṣiṣẹ́ dáadáa pẹ̀lú BVAS lẹ́yìn tí wọ́n tún ẹ̀rọ náà ṣe. INEC sọ pé a ṣètò ìdánwò ìforúkọsílẹ̀ yìí láti dán bí àwọn ẹ̀rọ náà ṣe ń ṣiṣẹ́ sí wò, láti ṣàwárí àwọn ìṣòro tó lè ṣẹlẹ̀ àti láti mú kí àwọn aráàlú ní ìgbọ́kànlé sí ètò ìdìbò ṣáájú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀jọ̀gbọ́n Amupitan sọ pé títí di àkókò yìí mo ti ṣàbẹ̀wò sí ilé ìdìbò 4 gẹ́gẹ́ bí mo ṣe rí. Inú wa dùn pé àwọn ẹ̀rọ wa ń ṣiṣẹ́ dáadáa kí ìdìbò tó dé. Èyí jẹ́ ìdánwò ìforúkọsílẹ̀. Ìdí rẹ̀ sì ni láti rí dájú pé àwọn irinṣẹ́ wa pàápàá BVAS ṣiṣẹ́ dáadáa ní ọjọ́ ìdìbò. Láti inú ohun tí mo rí, inú mi dùn pé àwọn ẹ̀rọ BVAS ń ṣiṣẹ́ dáadáa. Ìṣòro àkọ́kọ́ tí a rí ní í ṣe pẹ̀lú àwọn káàdì olùdìbò àtijọ́, ṣùgbọ́n nígbà tí wọ́n fi ẹ̀dùn ọkàn náà tó wa létí, a yanjú rẹ̀. Ní báyìí, àwọn káàdì àtijọ́ àti tuntun ń ṣiṣẹ́ dáadáa. Ìdí pàtàkì tí a fi ṣe ìdánwò yìí ni kí irú ìṣòro bẹ́ẹ̀ má bàa ṣẹlẹ̀ ní ọjọ́ ìdìbò. Olùdarí ẹ̀ka ICT ti jẹ́rìí pé a ti yanjú ìṣòro náà pátápátá. Amupitan tún gbóríyìn fún àwọn òṣìṣẹ́ ìdìbò fún bí wọ́n ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú ìlànà àti ìfarabalẹ̀. Ó sì rọ̀ wọ́n pé kí wọ́n pa ìwà rere náà mọ́ ní ọjọ́ ìdìbò gómìnà ní ọjọ́ 15 oṣù kẹjọ. Ó tún rán gbogbo àwọn òṣìṣẹ́ ìdìbò létí pé kí wọ́n dé ibi tí wọ́n yàn wọ́n sí ní aago 7 òwúrọ̀ ní ọjọ́ ìdìbò kí wọ́n lè ṣe gbogbo ìmúrasílẹ̀ tó yẹ kí ìdìbò tó bẹ̀rẹ̀ ní aago 8 àbọ̀ òwúrọ̀. Ọ̀jọ̀gbọ́n Amupitan tún bá àwọn òṣìṣẹ́ àjọ náà fún ìgbà díẹ̀ sọ̀rọ̀. Ó sì béèrè bóyá wọ́n ti pàdé ìṣòro kankan nígbà tí wọ́n ń ṣe ìforúkọsílẹ̀ àwọn olùdìbò. Àwọn òṣìṣẹ́ náà sọ fún un pé àwọn ẹ̀rọ BVAS ń ṣiṣẹ́ dáadáa. Wọ́n ṣàlàyé pé ẹ̀rọ aṣàyẹ̀wò ojú olùdìbò ń lo nǹkan bí ìṣẹ́jú kan, pàápàá fún àwọn tó mú káàdì olùdìbò tuntun wá. Wọ́n tún sọ pé àwọn kò rí ìṣòro ìmọ̀ ẹ̀rọ kankan ní ilé ìdìbò náà. Wọ́n fi kún pé gbogbo ìlànà ìforúkọsílẹ̀ ń lọ ní ìrìn àjò pẹ̀lú àlàáfíà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde Yakubu Jang, ọmọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Plateau Jonah Chang, gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àgbà pàtàkì ní ọ́fíìsì ààrẹ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan Yakubu Jang, ọmọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Plateau Jonah Jang, sí ipò olùrànlọ́wọ́ àgbà pàtàkì ní ọ́fíìsì ààrẹ. Igbákejì ààrẹ Kasim Shettima ló kéde ìyànsípò yìí ní ọjọ́ àbámẹ́ta nígbà tó ń fi ọ̀rọ̀ ìkíni ààrẹ Tinubu ránṣẹ́ níbi ayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún àti àtẹ̀jáde ìwé ìrántí Chief Jonah Jang ní ìlú Jos, ìpínlẹ̀ Plateau. Shettima sọ pé
lórúkọ ọ̀gá wa ààrẹ orílẹ̀-èdè, inú mi dùn láti kéde pé Yakubu Jang ni wọ́n ti yàn sí ipò olùrànlọ́wọ́ àgbà pàtàkì ní ọ́fíìsì ààrẹ. Wọ́n kéde ìyànsípò náà níbi ayẹyẹ ńlá kan tí wọ́n ṣe ní Tamarack Event Center ní Jos. Àwọn tó lọ síbi ayẹyẹ náà ni igbákejì ààrẹ Kashim Shettima, ààrẹ tẹ́lẹ̀ Goodluck Jonathan, àwọn gómìnà, àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀, àwọn ọba ìbílẹ̀ àti ọ̀pọ̀ àwọn olóyè míì. Shettima sọ pé ìyànsípò Yakubu Jang fi hàn pé ààrẹ mọyì agbára iṣẹ́ ìfaramọ́ àti ìdí tí ó fi ṣe pàtàkì kí oríṣiríṣi ohun àti èrò lè ní ààyè nínú ìṣàkóso orílẹ̀-èdè. Àwọn tó wà níbi ayẹyẹ náà pẹ̀lú àwọn olóṣèlú àti àwọn olùfẹ́ ìdílé Jang fi ìyìn àti ìdùnnú gba ìkéde náà. Ìyànsípò náà wáyé ní ọjọ́ kan náà tí àwọn olórí olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà péjọ láti bu ọlá fún Jonah Jang níbi iṣẹ́ ìfarajìn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọmọ ogun ojú òfurufú, alákòóso ológun, gómìnà ìpínlẹ̀ Plateau fún ìgbà méjì àti gẹ́gẹ́ bí sẹ́nítọ̀. Níbi ayẹyẹ náà, Jonah Jang, ẹni tí ó pé ọmọ 70 ọdún 80, tún ṣe àfihàn ìwé ìtàn ayé rẹ̀ tó pè ní Here Man to Politics, My Life. Afurasí ológun olóró béèrè láti ya àwòrán pẹ̀lú alukoro iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà tí wọ́n mú wọn pẹ̀lú oògùn olóró cocaine àti ìbọn méjì. Fídíò kan tó ti ń lọ káàkiri lórí ayélujára ti ṣàfihàn àkókò tí àwọn afurasí tó ń ta oògùn olóró béèrè pé kí wọ́n ya àwòrán pẹ̀lú agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta, Bright Edave, lẹ́yìn tí ó fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Wọ́n mú àwọn afurasí náà pẹ̀lú oògùn olóró cocaine àti ìbọn kéékèèké méjì. Wọ́n sọ pé àwọn máa ń lo ìbọn náà láti fi dáàbò bo iṣẹ́ oògùn olóró títà àwọn. Edave ti kéde mímú àwọn afurasí náà tẹ́lẹ̀ nínú àkọsílẹ̀ kan lójú òpó Facebook rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun. Ó sọ pé àwọn ọlọ́pàá tó wà lẹ́gbẹ̀ẹ́ Safer Highway Patrol ló dá wọn dúró lákòókò iṣẹ́ ìṣàyẹ̀wò ọkọ̀ àti àwọn arìnrìn-àjò. Ó kọ pé afurasí méjì yìí ni àwọn ọlọ́pàá ẹgbẹ́ Safer Highway Patrol mú lákòókò iṣẹ́ ìṣàyẹ̀wò. Ó sọ pé nígbà tí wọ́n ṣàyẹ̀wò wọn, wọ́n rí ìbọn Beretta méjì tí wọ́n fi pamọ́ sí ara wọn pẹ̀lú nǹkan tí wọ́n fura sí pé ó jẹ́ oògùn olóró cocaine. Edave sọ pé ìṣẹ̀lẹ̀ náà fi hàn pé ó ṣe pàtàkì kí iṣẹ́ ìṣàyẹ̀wò ọkọ̀ àti àwọn arìnrìn-àjò máa tẹ̀síwájú. Nínú àkọsílẹ̀ mìíràn, Edave sọ pé àwọn afurasí náà ya òun lẹ́nu lẹ́yìn tí wọ́n rí i pé òun fẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ó ní, mi ò tí ì rí irú àwọn ènìyàn báyìí rí. Wọ́n mú wọn pẹ̀lú cocaine àti àwọn ìbọn méjì tí wọ́n sọ pé wọ́n fi ń sọ iṣẹ́ títa oògùn olóró wọn. Ṣùgbọ́n inú wọn dùn gan-an nígbà tí wọ́n rí i pé mo fẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Wọ́n tilẹ̀ béèrè pé kí a jọ ya àwòrán pọ̀ lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà. Edave sọ pé òun gbà láti ya àwòrán náà, ṣùgbọ́n ó sọ fún wọn pé kí wọ́n padà wá lẹ́yìn tí wọ́n bá ti parí ẹ̀wọ̀n ọ̀ràn wọn. Fídíò náà tún fi hàn pé ọ̀kan lára àwọn afurasí náà mọ Edave nílọ́gán nígbà tí ó rí i. Edave béèrè pé ó ní ó mọ̀ mí tẹ́lẹ̀. Afurasí náà dáhùn pé Edave Bright. Edave sì sọ pé bẹ́ẹ̀ ni, Edave Bright ni orúkọ mi. Afurasí náà tún dáhùn pé ta ni kò mọ̀ ẹ́? Gbogbo ènìyàn ló mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá. Nígbà tí Edave béèrè ohun tó rò pé yóò ṣẹlẹ̀ sí wọn, afurasí náà dáhùn pé ohun tó máa ṣẹlẹ̀ náà ni. Edave sì fèsì pé àkókò yín ti dé báyìí.